orí ẹ burú. Àlàyé wá orí mi ò burú o. Orí ẹ dàrú. Wá orí mi ò dàrú. Mo orí ẹ fọ́. Orí mi ò fọ́. Mo ti sọ pé tẹ́ bá fẹ́ bú mi, ẹ máa fi any part of my body bú mi. Ẹ lè sọ pé ọyàn mi tóbi o 36 inch, ẹ lè sọ pé ìdí mi fẹ̀ 36 double, ẹ lè fẹsẹ̀ bú mi, ẹ lè fapá bú mi. Bọ̀ ẹ máa forí bú mi. Orí mi ò burú, orí mi ò dàrú o. Orí mi àpè sí, orí mi àpè bọ, orí owó, orí ọlà, orí iyì, orí ẹ̀yẹ. Torí èèyàn bá dàrú ni. Muyiwa Ademola, ó máa ṣe orí 22 years ago. Àwa tún padà. Àwa náà fẹ́ ṣe orí rebirth after 22 years. Ó dẹ̀ bọ́n cinema May of April, May of 1st of May. Wá o, ẹ fi nǹkan mi bú mi o. Okay. Ẹsẹ̀ rí bí ẹsẹ̀ toothpick nígbà. Yóò máa tá a bọ́lọ̀ ṣe dá mi ní báyìí. Báyìí kéèyàn kọ́kọ́ máa fi orí bú ẹ o. Orí wa òun ṣe orí òfò, orí àpèsè, gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láì the sun said, guys catch me in cinema from May 1st of May. And you can comment the cinema you want me to come to. I'll come. Anybody that calls you with your Ori, let me know. Cashier. Peace.